Ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera. A lérò pé ẹ ti rí kan àbí méjì dìmú nínú àwọn ìmọ̀ràn tí dókítà wa gbà wá. Tó bá rí bẹ́ẹ̀, ẹ tún darapọ̀ mọ́ lówùúrọ̀ làbí ṣe mọ́ mú àkọ́tún ìmọ̀ràn mi wá sí tí gbọ́yìn. Abala tó kù tí a kan lò náà ni abala bó ṣe ń lọ, gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé àlejò wa ti wà ní agbára pẹ̀lú wa, ṣùgbọ́n nígbà tí a bá dé abala ọ̀hún, ó ní a mọ̀ fi àlejò wa àti tí a fẹ́ gbé yẹ̀wò lónìí. Bẹ́ẹ̀ ni abala ọ̀hún náà ni adé lọ́gán, ṣùgbọ́n kó tó di pé mo dárúkọ àlejò wa, kí ni tí a fẹ́ wò lónìí? Ó náà ni ó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn lẹ́yìn tí ó tún gbilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní àwọn ilé ẹ̀kọ́ gíga wa. Gbogbo àwọn wàhálà tí ó mọ̀ ń tì díẹ̀ yọ, àti kí ni ó lè jẹ́ ọ̀nà àbáyọ láti fi rí pé a ti pínwọ́ ìwà à ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn ní àwọn ilé ẹ̀kọ́ gíga wa tí eléyìí tó tàn káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tí a fẹ́ wò láàárọ̀ tòní òun lélẹ́yìí, bẹ́ẹ̀ sì ni àlejò wa tí wọ́n wá pẹ̀lú wa tí wọ́n bá wa yànnàná ọ̀rọ̀ tòní. Àwọn náà ni Ọ̀gbẹ́ni Akínọlá Rahman. Ẹ kú ojúmọ́, ẹ sì káàbọ̀ sórí ètò àlejò wa. Ẹ kú ojúmọ́ àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun púpọ̀. Inú mi tún dùn pé ọ̀dọ́ náà tún ni ẹni tí ó wá sórí ètò lónìí, bó ṣe jẹ́ pé ọ̀dọ́ ló wá lánàá. Bí akáwùkù máa gbé ọ̀dọ̀ wa ní gbogbo ọ̀sẹ̀. Nítorí ọlápẹ́ tí a fẹ́ sọ ó ní ṣe pẹ̀lú ọ̀dọ́ púpọ̀ nu àwọn tó wà nínú ẹgbẹ́ tá à ń sọ àwọn ọ̀dọ́ náà ni. Ẹ dá àlejò wa ní pápápá tí a fẹ́ mọ̀ wò ó náà ni ó ní ṣe pẹ̀lú wàhálà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn káàkiri ní àwọn ilé ẹ̀kọ́ gíga wa àti ọ̀nà tí a lè gbà pínwọ́ ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákọ̀ọ́kọ́ kò ń ṣe gbogbo àlàmù pé lóòótọ́ ó ti wà tipẹ́ láti bí ọdún 1950 ni wọ́n ti dá sílẹ̀ láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, ṣùgbọ́n ìdí tí wọ́n fi dá kalẹ̀ nígbà ọ̀hún ó yàtọ̀ sí gbogbo àwọn tí à ń rí lákòókò lọ́wọ́ yìí. Kí ni ẹ̀yin rò pé ó fà á tó fi jẹ́ wípé bí wọ́n ṣe gbé kalẹ̀ nígbà ọ̀hún ó wá di tí ó yí padà ìdàkejì rẹ̀ wọ́n la wá ń rí ní lóde òní báyìí? Ẹ ṣe nǹkan tí mo lè sọ ń bẹ̀ ni pé ipa tó yẹ kí ìjọba orílẹ̀-èdè wa tó yẹ kán gbé nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn ó kù díẹ̀ káàtó. Àwa aráàlú tó yẹ ká ran ìjọba lọ́wọ́ ó kù díẹ̀ káàtó. Àwọn agbófinró wa nǹkan tó yẹ kán ṣe láti ran mẹ̀kúnnù lọ́wọ́ ó kù díẹ̀ káàtó. Kí ló ń jẹ́ ẹgbẹ́ òkùnkùn? Ẹgbẹ́ òkùnkùn jẹ́ àpéjọpọ̀ àwọn èèyàn, nǹkan tó ń ṣe láti fi ja ìjàgbara fún ara wọn. Wọ́n wá ń ṣe é ní ibi ìkọ̀kọ̀. Wọn ò ń fẹ́ràn láti ṣe hàn. Nílé ìwé ẹ̀kọ́ gíga, ṣe mọ̀ pé a rí ilé ìwé ẹ̀kọ́ gíga póríṣi mẹ́ta. Èmi máa ń pín sí mẹ́ta. A rí yunifásítì, a rí pólì, a sì rí àwọn kọ́lẹ́ẹ̀jì education. Nǹkan tó wá yẹ ká ṣe, ká kọ́kọ́ mọ báwo la ṣe lè fi òpin sí ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn láti school tó wá ń bọ́ síta yìí. Mo máa ń fi àwọn ilé ìwé kan ṣe àpẹẹrẹ. Tọ́pìkì yìí kò ń ṣe tọ́pìkì kékeré, tọ́pìkì ńlá ni. Gbogbo wa gbọ́dọ̀ jókòó papọ̀. A gbọ́dọ̀ wá nǹkan tá lè ṣe láti fòpin sí ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn. Èmi tẹ́ ń wò yìí, mo ti kọ ìwé oríṣiríṣi sí àwọn ìjọba, most especially sí ọ̀gá àwọn ọlọ́pàá ní ìlú Ondo. Tẹ́ bá lọ sákúrẹ́ ní ọ́fíìsì commissioner of police office, ẹ rí àwọn ìwé tí mo ti kọ through ọ́fíìsì tèmi wà tí mo jẹ́ abẹnugan gbogbo ọ̀dọ́ nílùú Ondo. Ilé ìwé gíga tí mo dẹ̀ ti ṣe tán
ẹ̀kọ́ tó pọ̀ ni mo rí ń bẹ̀ nípa ẹgbẹ́ òkùnkùn. Kì í ṣe ọ̀rọ̀ kékeré, ọ̀rọ̀ ńlá ni. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, about 100 and mi lè mọ actual but mo ṣe mọ̀gbà tó dé 106 tán ti pa nílùú Ondo lórí òkùnkùn, ẹgbẹ́ òkùnkùn. Ìlú Ondo ń ṣe ilé ìwé gíga, ìlú ni. A dẹ̀ ní ẹgbẹ́ òkùnkùn bẹ̀rẹ̀ láti ilé ìwé gíga. Ẹni Wọlé Ṣóyínká dá pirate lẹ́gbàá yẹn láti jà fún ẹ̀tọ́ ọmọ school. But later wọ́n wá hijack ẹ̀, ó di nǹkan tó ń pè ní student union government. So that ẹ má jẹ́ ká lo ìyẹn o, ẹ jẹ́ ká kóra wa jọ láti ẹ̀ka department àbí faculty. So wọ́n wá ní olórí kan, ẹnìyàn wá jẹ́ president. Ìyẹn lọ bá, ẹ dákun lecturer kan ó ṣe báyìí sí student kan o, ìyẹn á jà, òun lá máa sọ̀rọ̀ fún wa nǹkan tá a fẹ́. Ìgbà tó wá di pé ọwọ́ ò fẹ́ ka mọ́, school ń ṣera ẹ̀ láti máa ban ẹni tí student kó jọ láti máa jàjàgbara fún wọn. Àwọn schools kankan máa wò pé àwọn student union yìí ó tá bá sì ní a fẹ́ fi kúnwó school báyìí, Ọlọ́run wọn ò ní gbà. Ẹ jẹ́ ká stop activity wọn náà, ká sọ pé wọ́n ṣe nǹkan báyìí àbí kílẹ̀ o. Ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀ ọ̀gá, ẹ jẹ́ ká lo yastic pé tó bá fẹ́ jẹ́ olórí student báyìí ó gbọ́dọ̀ ní cut off mark iye báyìí sà, ẹ jẹ́ ká máa fi já wọn, ẹnu wa lè máa káwọn péréte. Àwọn alágídí ibẹ̀ ò ní lè jáde mọ́. Kọ́ mo lè ṣe example àwọn schools kankan ní Nàìjíríà. Àwọn ò wá mọ̀ pé wọ́n ń ṣera wọn láti fàyè lẹ̀ fún grievances. Láti fẹ̀hónú hàn. Láti fi ẹ̀hónú hàn. School management ọ̀tọ̀, body ọ̀tọ̀ ni. Student management government ọ̀tọ̀ ni, kò papọ̀. Ó dàbí PTA, Parent Teachers Association ni, èyí eléyìí tá à ń pè ní ilé ìwé kéékèèké yìí. Ìbáṣepọ̀ gbọ́dọ̀ wà láàárín ẹ̀yin àti àwa. Tẹ́ bá wo gbogbo records crime tó ṣẹlẹ̀ ní Nàìjíríà, ẹ rí i pé àwọn X Y kí ló fà á? Ẹ wo Ọ̀fà robbery, olórí gáàngì ọ̀hún nígbà náà ẹ ti gbàgbé Sergeant Adiku, òun ló lead group yẹn wá sọ́fà. Ẹ̀ǹtàn lé ní SARS ni tó wà wò pé ẹ̀tẹ́ dé, rẹ́kọ̀dù ẹ̀ ní Ẹ́pòmà ó wà ń bẹ̀. Ẹgbẹ́ òkùnkùn nǹkan tó yẹ kí ìjọba wa kán mú pẹ̀lú ọwọ́ tó le ní sà. Kì í ṣe ẹgbẹ́ mo jòkó mo wò sà. Kẹ́ ẹ ní kí n wá ṣẹgbẹ́ kan, ẹni ọjọ́ tí n bá fẹ́ wọ ẹgbẹ́ yìí màá mú nǹkan báyìí wá, màá mú nǹkan báyìí wá, màá mú nǹkan báyìí wá. Ẹ wá gbé mi lọ ní igbó, ẹ wọ ilẹ̀, ẹ ní kí n wà nú ìwọ ilẹ̀, ẹ wá fún mi, ẹ wá máa fi 2 by 2 ẹ máa fi nà mí. Wọ́n ti brainwash wọn. Kò sí ogun tẹ́ ẹ ní kírú ẹni bẹ́ẹ̀ ó lọ tí ò ní lọ. Òun ló wá fẹ́ mú mi béèrè pé kí wàá la lè sọ wípé ó ń fà gan tó fi jẹ́ wípé àwọn èèyàn mọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ pẹ̀lú bọ́n sì ṣe mọ̀ wípé n táwọn wọ̀nyí ṣe o àbí báyìí wọ́n ti mọ̀ gbọ́ kí wàá tún la lè sọ pé ó tún tì wọ́n tán fi wá òpó tán. Lẹ́yìn tí wọ́n mọ̀ pé ìjìyà tó wà níbẹ̀ tó wá fi ń darapọ̀ mọ́. Ẹ ṣe àtọkùn. Ní 1999 Ọmọlé jẹ́ VC Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ẹ má gbàgbé
ní 1999 yẹn àti rí Dr. 3Ace Àkànjí Adéníyì Adénẹ́kàn aka 3Ace ibẹ̀ láti rí John Fáṣànú. Àwọn ẹgbẹ́ òkùnkùn ọjọ́ yẹn wá jẹ́ alẹ́ ọjọ́ tí àwọn Kegite mo ń bọ̀ lórí ìbéèrè yín àmọ́ mo fẹ́ fún yín ní àpẹẹrẹ tó máa jẹ́ bíi tó máa agbátẹrù fún alẹ́ ọjọ́ yẹn ni alẹ́ Kegite night àwọn ẹgbẹ́ ẹlẹ́mu wọ́n ṣàjọyọ̀ ní school èrò pọ̀ àwọn èèyàn wá láti ẹ̀ka iléèwé lóríṣiríṣi àwọn ẹgbẹ́ òkùnkùn wá sínú school lọ́jọ́ náà lọ́hùn ìjà wà láàrin student olórí akẹ́kọ̀ọ́ àti school management àwọn ẹgbẹ́ òkùnkùn wá sínú school ẹni tó jẹ́ secretary general ńgbà yẹn òun ni à ń pè ní Ìwíládé Africa tẹ́ bá dé fẹ̀yìntì ó níbi kan tó ń pè ní Amphi Africa Theatre torí pé orúkọ ẹnìyẹn jẹ́ Africa náà wọ́n fi sọ ní orúkọ ibẹ̀ yẹn kẹ̀ Amphi ló ń jẹ́ Amphi Theatre so wọ́n wá sọ di Amphi Africa Theatre because ó jẹ́ ẹni tí Ifẹ̀ ò lè gbàgbé láíláí ó mọ ìwé o atọ́kùn ìwé rèé wọ́n pa ẹni 9 àwọn ògo ọjọ́ ọ̀la Nàìjíríà ìlú wa orílẹ̀-èdè wa 9 ṣé ìwọ ni lágbájá pa ọ́ ìwọ ni lágbájá ó dógún wọ́n ti school yẹn for almost a year kí ni mo wá fẹ́ sọ gbogbo ẹni tó bá ti wá gba JAMB tó wá ń wọlé láti 2001 2002 combination of 2 JAMBites yíyà náà lọ́hùn àwọn JAMB student kan ti ṣe ìdánwò wọn ò tí ì ráyè wọlé wọ́n wà nílé wọn ò tí ì ṣàdmíṣàn wọn JAMB náà tó wá ta fọ́ọ̀mù bá àwọn tó wà nílé ìgbà yẹn náà wá ṣe 60-40 admission atọ́kùn kò sí olúwa ẹ̀ wọ́n ní fídíò ẹ̀ gbogbo àwọn student tó bá fẹ́ ṣe orientation night fún wọn wá kó gbogbo wọn sí Amphi Theatre ẹ wo òun rèé o ẹ máa wo ẹkún ṣé àwọn pé èmi tó jẹ́ oníjàgídíjàgan kúrò nínú ilé tán ti bí mi tán ti initiate mi kúrò ní àdúgbò tèmi ti ń bọ̀ àti ìlú tèmi ti ń bọ̀ bóyá mo kàn lọ Miracle Center mo ní JAMB mo wọlé ṣe rí fídíò tí mo wò lálẹ́ ọjọ́ yẹn sà mo ń ṣe àpẹẹrẹ bẹ́ẹ̀ jẹ yín bẹ́ẹ̀ jẹ mi mọ́ bẹ́ẹ̀ yẹn sọ bẹ́ẹ̀ yẹn jẹ orí ahun ẹ máa wo bọ́n ṣe ń fi foam Angola náà pa ẹnìkan sí wọ́n pa Africa Ìwíládé sí Awo Hall ẹ wò bọ́n ṣe ń fi foam student foam tó fi ń gbé àwọn òkú àwọn JAMBite tó ètí ò tí lo a month ẹ máa sun ẹ̀jẹ̀ so ìyẹn wá jẹ́ bíi template pé ẹgbẹ́ òkùnkùn ló ṣe yìí àwọn àwa máa sọ fún wa pé ẹ̀ǹtàn bá bí dáa tá a bá ti mú zero tolerance ní fún ẹgbẹ́ òkùnkùn láti sọ pé ń ṣe nǹkan kan ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ó dé level kan wọ́n yí orúkọ padà from Epoma sí Ambrose Ali University ni pé kí la lè ṣe now back to your kí n padà sórí ìbéèrè tẹ́ wá béèrè number 1 a gbọ́dọ̀ padà sí grassroots GS1 láti pilẹ̀ṣẹ̀
a gbọ́dọ̀ mọ iye ọmọ tí ilé ìwé kọ̀ọ̀kan ń gbà wọlé. A gbọ́dọ̀ mọ background wọn, níbo náà ti ń bọ̀, ta ló bí wọn, ta ló mú wọn wá, kí lẹ lè sọ nípa ọmọ yìí. Ẹ má ti torí pé àkàlẹ̀ ní JS1A, JS1B, JS1C, JS1D, school wa ti ń pọ̀ kàn máa wò pé ẹ máa mọ́mọ́ yín lọ school báyìí wọ́n mú ẹ máa mú lọ bí báyìí èrò wà ń bẹ̀ kíláàsì sì wà. A gbọ́dọ̀ mọ̀ wọ́n o nítorí èpo àti àlìkámọ̀ wọ́n jìjọ ń rìn papọ̀ ni. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ ní kò tí ju oṣù mẹ́fà báyìí. Wọ́n ní Lísàlúwà ti dàrú o, mọ́tò lè wá mọ́tò lè lọ, kí ló dé? Lísàlúwà jẹ́ àdúgbò kékeré kan ní ìlú Oǹdó. Kí ló dé? La bá débẹ̀, la bá ráwọn ọmọ secondary school. Mi fẹ́ porúkọ secondary school báyìí. Secondary school bíi 4. Wọ́n wá ń jà, wọ́n wá blọọkì títì torí secondary school obìnrin. Secondary school ọkùnrin. Wọ́n bá ara wọn jà. Wọ́n wá fi bẹ̀yẹn ṣe bíi meeting point torí àwọn obìnrin. Ẹnìkan wá ń bẹ̀, àwọn èèyàn wá ń dìímú, àwọn èèyàn wá ń bẹ̀ pé ẹ má jẹ́ ó bínú o, tó bá ẹ bínú lọlé. Àwọn ọmọ tó lè ṣe o. Àwẹ̀ wà, kí ló dé? Kíláàsì Olúwa ó ní òun wà ní SS2. Ìyẹn ni tán bẹ́ẹ̀. Kí ló dé? Ó ní wọ́n ń jà torí obìnrin ni. Ó lóun dẹ̀ fẹ́ jẹ́wọ́ pé ó wà ńlẹ̀. Dákun ṣàánú mi o, kí ló wà ńlẹ̀? Mo kí alága ìbílẹ̀ Ondo West Local Government, Honourable Ebin àti Honourable Jimmy Oke tó jẹ́ igbákejì. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lọ́jọ́ táwọn wí. Ọmọ secondary school. Ó ló wà ńlé. Dákun kí ló wà ńlé, kí ló wà ńlẹ̀? Àwọn èèyàn wá ní àbọ̀dá ẹ dákun ẹ bá bá sọ̀rọ̀ dáadáa o, ẹ ń tẹ́ ń wò yìí. Ó wà ńlẹ̀ bí ẹrù o, ó wà ńlé o, tó bá ẹ lọ lédè. Dákun má lọ lédè. Iṣẹ́ ẹ ti wá kọ́, iṣẹ́ agbófinró ni. A ti mú ọ̀pọ̀lọpọ̀ tá a ti mú wọn dé Gálò. Wọ́n tún jáde padà. Ojú wo lẹ fẹ́ kán máa fi wo wa? Wọ́n bá jáde. Kò wá sẹ́ni tó lè sọ̀rọ̀ mọ́. Nígbà tẹ́yìn ẹ ti ṣe ẹ ti bá wa mu. Ta dẹ̀ ti rí àpẹẹrẹ tó pọ̀ lóríṣiríṣi. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìgbọ́kọ̀dá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ wo iye òkú tó kù. Kò tí jọ̀sẹ̀ méjì. Ó mà ká wọn lára. Wọ́n ṣe kó wọn lọ Àkúrẹ́. Àwọn òbí kan ń wá. Wọ́n ní ẹ dákun wọn, ọmọ wọn ò ń ṣe kọ́ọ̀tì o, pé yahoo ló ń ṣe, pé kò ń ṣe kọ́ọ̀tù. Èyí ni pé púpọ̀ náà bóyá ká ní púpọ̀ nu àwọn ọmọ tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn gan àfọwọ́fà láti lé bóyá látọ̀dọ̀ àwọn òbí àbíbò ni. Ṣàlẹ̀ ni pé àwọn òbí náà nípa tí wọ́n kó lóyún nínú bí ọmọ ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn. Ẹ ṣe àtọkùn. Àwọn òbí náà nípa. Àwọn àlejò wa bí a ká tó ṣe wọ inú yẹn lọ ká kọ́kọ́ dókè lọ́hùn náà. Ẹ̀tọ́ ẹ̀yin aráalé òun náà ni eré tí a ti ń sọ látara ẹ rí i pé àlejò wa wọ́n ní pé n tí àkòrí tá à ń wò láàárọ̀ yìí ó jẹ́ n tí ó wúwo gan bí wọ́n sì ṣe ń fi àpẹẹrẹ wéra wọn àwọn náà rí i pé n tí ó wúwo tó sì yẹ kí akẹ́kọ̀ọ́ ń bẹ̀ fún ìdí èyí ẹ mọ̀ yìí lọ́bì kankan ẹ fi àpèrè tẹ́ nígbà tí a bá padà dé á tẹ̀síwájú níbi tí a bá ìbéèrè wa ti sí pẹ̀lú àlejò wa ẹ mọ̀ yìí kó ń bẹ̀ à ń padà bọ̀.
ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń ṣí ẹ̀rọ móhùnmáwòrán yín abala bó ṣe ń lọ olóòlẹ́wà lórí ètò káàárọ̀ òjíire tó ń dé sí etí gbọ̀yìn láti ìkànnì Kaftan television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. Ohun tí à ń gbéyẹ̀wò láàárọ̀ tòní òun náà ni ó ní ṣe pẹ̀lú wàhálà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn káàkiri ní àwọn ilé ẹ̀kọ́ gíga wa eléyìí tí ó ti tàn ká kúrò gan nílé ẹ̀kọ́ tó ti wá wọ inú àwùjọ àti ọ̀nà tí a lè gbà fi òpin sí òun náà ni tí à ń wò láàárọ̀ tòní. Bẹ́ẹ̀ sì ni àlejò wa tí wọ́n ti ń bá wa yànnàná ọ̀rọ̀ láti òwúrọ̀ àwọn náà ni Ọ̀gbẹ́ni Akínọlá Rahman ẹkú àtúntò látara àlejò wa. ẹ má bínú ẹ ń bẹnu lé àwọn nǹkan kan lọ kí atódókè lọ́hùn lọ́hùn. Bẹ́ẹ̀ni. Àmọ́ ìbéèrè tí Olúṣọlá béèrè láàkọ́ ẹ mo rò wípé bóyá ẹ tí débẹ̀ rárá ẹ mú wá ní kí n tún béèrè níwòye ti báyìí wípé nígbà tí wọ́n mọ̀ pé gbogbo ìjìyà tí ó ń bẹ fún wọn nígbà blending gẹ́gẹ́ bí àṣẹ olóyìnbó wípé ó tóyún báwo ni wọ́n ṣe tún wá ní ìyọnú báwo nínú wọn ṣe máa ń dùn láti tún wọ inú ẹgbẹ́ náà. ẹ ṣe ìdí tán fi ń ní àkọ́kọ́ ni pé mo sọ lẹ́ẹ̀kan mo ní a gbọ́dọ̀ kọ́kọ́ padà sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ká lọ gbogbo èròǹgbà wọn ò tí ì ní èròǹgbà kankan. Lẹ fi gbé wa padà sí níbẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà náà. wọn ò léròǹgbà kankan tí wọ́n ní pé kílẹ̀ mọ́ kán lọ skul. Bẹ́ẹ̀ni. kílẹ̀ mọ́ kán lọ skul. tó bá wá di pé ọkùnrin ti ń dé mo ti wà ní JS3 SS1 ìgbà yẹn náà bẹ̀rẹ̀ sí máa wo eléyìí tí ó dáa àti eléyìí tí ò dáa wọ́n á wá máa rí àwọn tó bá wà ní agbègbè wọn bí àwòkọ́ṣe bọ̀dá yìí ẹ wo bọ̀dá yìí ẹ rírun ó sì lutí àwòkọ́ṣe dáadáa rẹ̀ èmi náà lu etí mi máa lu etí mi máa ṣerun mi so àwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín òbí ní ipa tó pọ̀ láti kó ẹ ti gbàgbé nígbà táwa ń kékeré women affairs wà tọmọ bá ti ṣe wọ́n mú lọ bẹ̀ ẹ dákun dádì ẹ ṣe màá wá mú rọ̀lẹ́ ó jẹ bọ̀dá yóò jẹ àmọ́ òbí títí ṣàna ọmọ ẹ̀ tó kún mọ́ ọmọ lọ léwe pé kí ló dé tẹ́ fi ná ọmọ mi. ọmọ òbí tó ṣerú nǹkan báyìí sọmọ òbí ò ní yá kígbe mọ́ olùkọ́ kò ní yá kígbe. ọ̀nà àmọ́ òwòrán pé nítorí ń bá wò kó yà. bó wá bí ò wá. ọ̀gọ́ta. nígbà tí gbogbo ẹ̀ ń ṣe bó ṣe ń ṣe nílùú tá a wà yìí mo kí orí adé kábíyèsí ọba Akíládéjọ Victor wọ́n gbìyànjú kí ló dé kí ló ń jà fún kí ló ń para wọn fún àwa tá a jẹ́ bíi representative ọ̀dọ́ tá a bá ti pàdé fún meeting emergency meeting ìbéèrè tán wá ń béèrè ni pé ṣé mi ò mọ̀ wọ́n ni wọ́n ń ṣàlejò ara wa ni wọ́n wà nílé tá à ń gbé wọ́n wà ládùúgbò wọ́n wà ní school wọ́n wà ní environment wọ́n wà ní ọjà ṣáwa ò mọ̀ wọ́n ni ẹ dákun ta ni ó sọ pé òun mọ̀ wọ́n. àbí. ìbéèrè yẹn agbófinró ló yẹ kan bí torí àwọn náà níṣẹ́ tó pọ̀ láti ṣe ọwọ́ ti wọnú ọwọ́ jù ẹ jẹ́ àfimọ́ mẹ́ ká padà wọ́n wá ní tó bá ti rí bẹ́ẹ̀ kí ni solution wọ́n ní tá bá lè pè wọ́n wá kán wá búra kí náà ń jà fún tá bá ní a lọ fún dialogue ò work ọ̀la ẹ̀ tún gbọ́ pé ní mẹ́ta kí ló dé ok fine wọ́n wá ní ẹ wò ó tẹ́ ẹ̀ bá ti pè wọ́n wá kán wá búra pọ́nrán sẹ́gbẹ́ mọ́ á ṣe nǹkan fún wọn ẹ lọ pè wọ́n wá kán wá búra fún wa pé wọn ò ní ṣẹgbẹ́ yìí mọ́ ẹ̀rùn àdúgbò tèmi ti wá mo kọjú síbẹ̀
mo fèsì wọn, a bá wọn sọ̀rọ̀. Ayé mi wà yàtọ̀ sáyé, wọ́n ló ti sú àwọn. Wọ́n ní àwọn gan wà ní ìgbèkùn, wọ́n ti bímọ àti lọ ibi iṣẹ́ le, ẹlòmíì télọ̀, ẹlòmíì fọ́gà, ẹlòmíì kí ló ń pè wọ́n? Àwọn rìwáyà electrician, ọlọ́kadà, iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi. Wọn ò lè lọ ibi àtijẹ torí wọ́n wẹ́ nìkan náà lọ ibi àtijẹ wọn ọba, wọ́n fi ọmọọṣẹ́ ẹ̀ ránṣẹ́ dé. Wọ́n fògbó ẹ̀ ránṣẹ́. Dé. Tó. Wọ́n ló ti sú àwọn, wọ́n ní ká ṣàánú ká jọ pé wọ́n ṣe tán láti ṣe ohunkóhun. Mo kí kábíyèsí ìlú Ondo, ọba Victor Kíládéjọ Adésínbọ̀ Dìjílò 3. Wọ́n wá gbé àgbékalẹ̀ kékeré sílẹ̀, tó bá ti rí bẹ́ẹ̀ ó yá ẹ máa bọ̀. Over 1,000 want to ìfẹ́ wọ́n sì ṣèbúra, ìgbé ayé wọn wá yí padà. Ẹ wá wo solution. Wọ́n wá fi ara wọn ṣọ́ ara wọn. A ò lè engage gbogbo wọn. Àwa mú ìsọ̀rí. Àwa ń pè wọ́n ní Peace and Safety Corps. From community watch to Peace and Safety Corps. Kí ni iṣẹ́ wọn? A ti mú mi o, a ò gbọ́dọ̀ gbọ́ gbòó mọ́. Ẹni tó bá ti wá ṣe, èmi ò ní lè mú. Ọlọ́pàá má dá sí. Ọ̀gá, ẹ̀yin ló mọ ara yín. Olè ló mọ̀ ṣe olè tọ̀. Ló fi dópin. Nílùú Ondo, ọlọ́pàá ń bẹ̀rù. Ọlọ́pàá ó ń bẹ̀rù, fine. Peace and Safety Corps. Ọ̀gá ni ẹ ní ẹgbẹ́ ti bí. Ọ̀gá nìwọ lẹ́gbẹ́ ti bí. Ọ̀gá nìwọ lẹ́gbẹ́ ti bí. Ọ̀gá nìwọ lẹ́gbẹ́ ti bí. Àwa máa fún yín lówó, bóyá owó oṣù, because Ondo Development Committee ló ń take care Peace and Safety Corps. Wọ́n gbé mọ́tò fún wọn. Láàárọ̀ báyìí ẹ ti wò wọ́n máa rìn káàkiri. Bó o rìn tó o kọ́wọ́ sápò wọ́n mú ọ o. Má kọ́wọ́ sápò, rìn bí ọmọlúwàbí. Tọ́ra àmọ́ tó fẹ́ yọ lápò. Rìn bí ọmọlúwàbí. Kí ló gbé bẹ́ẹ̀? Wọ́n ti make arrest tó ń lọ síbi over 50, including ẹni tó lọ sí POS ní Gani. Wọ́n mú. Ibi tọ́lọ́pàá ò lè lọ, wọ́n á lọ ọbẹ̀. Àwọn ló mọ, olè ló mọ ẹsẹ̀ rẹ̀ tọ̀. Ló wá dópin. Mo lè sọ fún yín, gbogbo ẹnu mo lè fi sọ, ó dópin. Ẹ lè try ẹ̀. Àdúgbò kọ̀ọ̀kan ni. So lasting solution á wà tá a bá set up tí ìjọba wa kọ́ máa fi tọlọ́pàá ṣe. Tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà nù wípé kí la lè ṣe sí. Kọ́ máa fi tọlọ́pàá ṣe. Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀, kò ṣeé tú. Ó tẹ̀ lápá bíi tí dé ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè, ó ní pé ǹjẹ́ yóò rọrùn gan ní apá ti ìjọba, nítorí mo fi orúkọ bo ìjọba àwọn láṣìírí ní ìpínlẹ̀ kan tí mi fẹ́ dárúkọ rẹ̀. Ìwádìí àti gbogbo awuyewuye tá à ń gbọ́ nígbà tí gómìnà fẹ́ dórí àlééfà, ẹ̀mọ̀ pé inú ti mọ̀ ọmọ ìpínlẹ̀ tí mò ń sọ báwọn, pé àwọn tó lò gẹ́gẹ́ bí àwọn talẹ̀ ní pé political thug nígbà wọn, ó jẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n ẹgbẹ́ òkùnkùn ni wọ́n nílé ìwé tán wà nígbà tán sì wà bẹ́ẹ̀ kó tó di pé wọ́n ṣe tán, òun ni wọ́n lò gẹ́gẹ́ bí irinṣẹ́ àti fi ṣe ètò ìdìbò ní mọ̀dàrú nígbà wọn. Òun ló wá jẹ́ kí n fẹ́ béèrè pé ǹjẹ́ ẹ rò pé yóò rọrùn àti ẹ̀ ti ní pé a fẹ́ dópin rẹ̀ ní ilé àwọn ẹ̀kọ́ gíga wa láti ọwọ́ ìjọba pẹ̀lú gbogbo àwọn ǹjẹ́ yóò rọrùn. Nílé ìwé ẹ̀kọ́ gíga. Bẹ́ẹ̀ni. Nírú ìlú báwọn náà. Ẹ ṣe àtọkùn, kò sí nǹkan tíjọba ò lè fi òpin sí. Àwọn ìjọba wa ló ń fìyà jẹ mẹ̀kúnnù tiwa. Nígbà tíjọba bá ní àwọn ti yí orúkọ padà
from láti prison di correctional center. Ìbéèrè mi ni pé kí lẹ fẹ́ correct, kí la fẹ́ fòpin sí nínú ẹni tá a rán lọ Gálò tó padà tó tún wá commit tó tún padà wá. Ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ kan. Arákùnrin kan wà, iṣẹ́ tiẹ̀ ni pé kó máa gba bullion van. Adigunjalè ńlá ni. Orúkọ rẹ̀ a máa jẹ́ Million. Ọmọ eastern part of the country ni. Ọwọ́ wá bà, wọ́n wá gbé sí Ìkòyí maximum prison. Nínú Gálò tí Million wà, ibẹ̀ ló ti tún fún àwọn èèyàn ní information. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kó ṣe, nǹkan tó gbé ẹ wá síbí ó kéré. Ọjọ́ mi báyìí ni tẹ́ ẹ bá ti jáde ẹ pe nọ́mbà mi. Ṣé nọ́mbà yín á lọ? Mi ò lè pẹ́ kúrò níbí. Ó ti wá ní àwọn ọmọ tó pọ̀ síta tán jáde ṣáájú ẹ̀, because òun ò tí jáde. Àmọ́ ó ní tóun bá ti jáde o kàn pé òun. Ó ní àmọ́ tóun ò bá wá tètè jáde ẹ pe nọ́mbà yìí kọ́ fún wọn. Ọwọ́ wa ń ba àwọn èèyàn kan from Benin sí Asaba. Wọ́n gùdù gan, expert ni wọ́n. Ọwọ́ wa bá wọn yẹn bóyá ibi tán ti wá ń fìyà jẹ wá lóun lọ́gàá. Olọ́gàá ó yá ń bọ̀ lọ́gàá ẹ̀ wà, ó ti sá. Ó ní kò sá, ó ló wà ní Ìkòyí. Ìkòyí ló báwo ló lè jọ̀gá. Dájúdájú ó lè ní irọ́ lòun pa, ó fẹ́ kó bá lòun ò kó bá. Ó ní wọ́n ti ṣiṣẹ́ bíi méjì tó yege lórí ẹ̀. Ẹ̀ṣẹ̀ Million wá ń pọ̀ sí lójú kan tó wà. Kí ló wá ń jẹ́ correctional center? Ẹ jẹ́ kí ìjọba ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú civil society, àwọn ará ìlú, láti jẹ́ ká jókòó papọ̀ kí la lè ṣe láti dẹ́kun ìwà yìí. Amúlè kan, mi fẹ́ dárúkọ àdúgbò yẹn, nílùú tá a wà yìí, ibi tá a dé mọ́lẹ̀ sí tá a pọlọ́pàá, àwọn èèyàn wá ń sọ pé Lágbájá ìgbà wo ló jáde? Ẹ̀wọ̀n ló wà. ń gbọ́ ó lọ́dún méjì péré náà fóun ló ti pé ni. ó tún wájà mí. So wọ́n ti ń rí bíi ká lọ kábọ̀ à ń bọ̀ wá pátápátá ọdún méjì ọdún mẹ́ta lójú wọn, wàláhì ó dàbí ọjọ́ kan ni. Kí ni ìjọba wa ń correct? Kò tí ì sí. A lè ní correctional center, tí correct nǹkan kan. Iṣẹ́ tó yẹ ká ṣe nínú lọ́hùn a ṣe, a kàn ṣe ń jí orúkọ ìta. Problem yẹn á sì máa wà ńbẹ̀, àmọ́ mo dúpẹ́ pé ìlú tá a wà yìí ó ti dẹ́kun, solution kan nìyẹn. Tá bá wá fẹ́ ṣe ní ilé ìwé gíga, ó ṣe pàtàkì. bọ́mọ bá ti ń kọ JAMB, because a máa ń sọ pé ọmọ tó bá fẹ́ wọlé ìwé ó gbọ́dọ̀ ní 5 credit. Wọ́n á ní àti maths and English. Condition ńlá ni ó ti ní. Tó o bá tún fẹ́ wọlé o tún gbọ́dọ̀ ṣe nǹkan kan, ìdánwò kan tó ń pè ní JAMB o. Ẹ tún ṣe yẹn. Wọ́n á tún ní rárá o, wá ṣe post UTME o. Ẹ ṣe yẹn láti rí i pé ẹni tó ń bọ̀ yìí o
ẹni tó torí torí ẹ̀ ẹ̀ tó pé yẹ pè ní láti jẹ́ èèyàn dáadáa fún ilé ìwé àti fún àtàwùjọ. ara Ara ẹ̀ ẹ̀. fún àwùjọ. tó Ẹ wo ìpele kó tó dé ibi tó ń lọ. part 1. Ibi tó gun ti wá ń gbà wọlé ní ilé ìwé tán kùnà láti bójútó. Ọmọ tó wà ní part 1 tẹ wá ń fàyè lẹ̀ níbi àwọn ilé ìwé kan wà bẹ́yẹn wọ́n ń ṣe night party night show. Ẹ má fàyè lẹ̀ fún péjọpọ̀ tó lòdì sí òfin, that is unlawful gathering nínú school. Ibì kan wà ó tẹ́ bá débẹ̀ ibẹ̀ láti lọ wọ́n pè bẹ́ẹ̀ ń bunk láàrin school or níta school. Ẹ má fàyè lẹ̀ fún bunk. Nǹkan tó wà lẹ́yìn yẹn fà ó ń ju òjé bọ́ǹkì lọ. Àpéjọpọ̀ tó lòdì sí òfin, ibẹ̀ láti máa sọ nǹkan kan tá a ṣe tí ó dòwó fún wa. Òbí tí yín ò lówó, Ọlọ́run ti bá yín ṣe, ẹ ti dé school, ẹ ti wá parapọ̀ mọ́ ẹni tó bí ẹ̀ lówó, a wàá fi owó tiẹ̀ a fi wá nǹkan tá à ń wá. Òbí tèmi ò lówó, ataná ń tà, wọ́n kàn rán mi pé mo ti wà ní school, àmọ́ pé torí pé a fẹ́ fowó wá nǹkan kan a sì lówó. Àwa wá ti fi ibi tá a ti ń pàdé, a ti fi pàdé ọ̀rẹ́ tó pọ̀. Èmi ti wá mọ Mr. A, Mr. B, Mr. B dádì ẹ ní mọ́tò, ó dákun ìgbà wo ló gbé mọ́tò dádì ẹ wá? Tàbí ẹ parí exam second semester àti rí mọ́tò ó ṣe ó jèrè. Dádì tiẹ̀ ní owó, dákun bó la ṣe lè rówó? Wọ́n ní nǹkan tá a fẹ́ rà yìí wọ́n ní 200,000 ni, tàbẹ́ rí ló bá tán. Àní tàbẹ́ ó ti tán, ẹ fẹ́ mi lẹ̀ èmi nì. Ìlú tí mo ti wá ẹ ò gbọ́. Ṣé ti rí? So school management ló yẹ kó set up bóyá bíi manowar ni o. Ẹ wo Federal Poly Ado, student ló ń mú student ẹgbẹ́ wọn. Àwọn kan ní àwọn manowar láàárọ̀ kùtù ẹ ti máa wò wọ́n ẹ gbọ́dọ̀ ṣe bàjẹ́. So mo kí management yẹn wọ́n wo ìsàkùn ọjọ́ iwájú bó la ṣe lè ṣe kinní yìí o. Ìgbìmọ̀ kan gbọ́dọ̀ wà tó jára student, ta gbọ́dọ̀ máa pàkíyèsí ara wa sí nǹkan tó bá lòdì tí student ń ṣe. Ẹ ṣe àtọ. Àlejò wa ẹ ṣeun púpọ̀, ó tẹ̀ níbi tí ẹ sọ̀rọ̀ dé nítorí púpọ̀ tá a bá torí ẹ mọ̀ pé àwọn gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ sọ pé àwọn sinimá àgbéléwò táwọn wò yìí náà bí ẹ̀kọ́ òní ó ṣe jẹ́ gẹ́gẹ́ bí n tẹ́ mẹ́nu báyìí pé púpọ̀ nínú àwọn tó wà nù ẹgbẹ́ yìí ni bóyá bàbá tiẹ̀ lówó àbí bàbá tiẹ̀ jẹ́ ọ̀tọ̀kùnlú kan ẹ̀mí ẹ rí i pé ní láwùjọ wa gan ó tiẹ̀ nígbà kan tí wọ́n ní ọ̀dà wọ́n fẹ́ ṣe àyájọ́ tá a mọ̀ sí 7/7 wọ́n ti wá ní ìgboyà ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ. Ọ̀nà gbogbo àwọn nǹkan wọ̀nyí báwo ni ẹ ṣe lè rò pé a lè pinwó ẹ̀ pátápátá àti pé ó jọmọ oníkíní kan ó jọmọ gbá ó jọmọ àwo tí gbogbo ìgboyà yìí káṣẹ̀ paná ẹ̀ rà wọ́n tí ìgboyà yìí bá ti tán èmi rò pé ó yẹ kí àwọn èèyàn náà kí wọ́n tún ṣàkún rẹ̀ wò báwo lẹ ṣe rò pé a lè pa iná ẹ̀ láàrin ìṣẹ́jú kan tí ó ròdò lọ mú mi pátápátá láàrin ìṣẹ́jú kan tó lákòókò wa ti lọ. Ó dìgbà tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí tí wọ́n bá enact tí wọ́n bá gbé òfin kan jáde tí ó sọ̀rọ̀ òfin yẹn á jẹ́ nípa ẹgbẹ́ òkùnkùn. Ìjìyà wá wà ní òfin yẹn fún ẹni tó bá wá kópa nínú ẹgbẹ́ òkùnkùn. Àmọ́ mọ̀ bínú àlejò wa ìjìyà wà fún wọn náà tẹ́lẹ̀ ṣé bọ́ọ̀ náà lọ síkú tí wọ́n dé síkú tí wọ́n rí bí ọjà sílé wọn ìjìyà wo gángan pàtó lẹ wá ń sọ. Kò sí jìyà tó tọ́
ṣe rí òfin orílẹ̀-èdè wa ó di ọjọ́ tá a bá padà sí ká lọ ṣe òfin tó rẹ̀ dáadáa ká wá gbé òfin kalẹ̀. ṣé mọ̀ pé wọ́n ní ìjìyà gbọ́dọ̀ wà fún ok ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ. ní pápá àpàtọ́rí àkókò àti ìlú. lọ́jọ́ nígbà òṣèlú ẹni tó bá lọ gbé àpótí ìdìbò ìjìyà wo ló wà fún lábẹ́ òfin wa. ẹ̀yin náà lẹ sọ ẹ̀yin lálejò wa. kò sí àmọ́ ìjìyà gbọ́dọ̀ wà fún èèyàn ló ń pè ní electoral punishment gbọ́dọ̀ wà kò sí jìyà ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀. tán báyìí mú wọn á fi ilẹ̀ so ìjìyà ó gbọ́dọ̀ wà fún ẹni tó kópa tàbí tó ẹgbẹ́ òkùnkùn yẹn bí ẹ wo law Lagos State House of Assembly under the leadership of Mudashiru Obasa wọ́n ti pass it into law so a gbọ́dọ̀ ṣe ń kíákíá nílùú wa kí gbogbo wa náà mú ti Èkó yẹn Ondo State House of Assembly a gbọ́dọ̀ gbé òfin yẹn jáde ìjìyà tó tọ́ ó gbọ́dọ̀ wà fún ẹni tó bá kópa nínú ẹgbẹ́ òkùnkùn. tó ẹ ṣeun àlejò wa ẹ ṣeun púpọ̀ àlejò wa fún àkókò yín ẹ ṣeun tí a pè yín tí ẹ jẹ́. tó ẹ̀yin alẹ́ òun náà ni ẹ ti rí ti àtìyànnà ẹ rí i pé ọ̀rọ̀ ó kọjá bí a ṣe rò àkókò gbà wá nítorí ó tún níbi tá a fẹ́ káwọn kálejò wa dé ṣùgbọ́n àkókò náà ni ó kó wọn papọ̀ àmọ́ra èyí tó ṣe pàtàkì ńbẹ̀ ò ní tí wọ́n sọ gbẹ̀yìn tí ẹ̀yin aṣòfin wa ti àpapọ̀ ní èyí tí a mọ̀ sí federal lawmakers àti àwọn atájẹ́ ti ìpínlẹ̀ ẹ jẹ́ kí a ṣe ètò òfin láti fi rí i pé àkábùjà kìíní ká sì rí i pé ìjìyà tó tọ́ ó wà ńbẹ̀ gẹ́gẹ́ bí tí àlejò wa tí wọ́n ti là kalẹ̀ lágbègbè ládùúgbò nípínlẹ̀ àwa náà lè ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó tún mú wa náà ní ti ibi tí a wà yìí tí a mọ̀ sí ìlú Oǹdó wọ́n ṣe tí wọ́n rí wọ́ ìbọlẹ̀ àwa náà lè ṣe káàkiri láti bẹ̀ á rí i pé a dẹ́kun rẹ̀ a ní jù báyìí lọ lórí ètò lónìí Ọláníkẹ́ tún darapọ̀ mọ́ wa lákọ̀tún bí a tó ṣe mọ́dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín dágbére fáwọn aráalé. ẹ̀yin èèyàn wa òun náà lálejò wa ti bá wa sọ wọ́n ní pé kí ìjìyà tí ó tọ́ àti tí ó péye kí ó wà fún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí kì í ṣe pé bí wọ́n ṣe ń lọ síkú tí wọ́n ń bọ̀ síkú tí wọ́n ń rò pé tọ̀ bàbá lọ náà àdé náà ni ọdún méjì pápápá sì bí ká ti sọ ọdún méjì ńbẹ náà ni á tún padà dé á tún wá tẹ̀síwájú níbi àfitì sí wọ́n lè yín nǹkan ní gbogbo awuyewuye yẹn yóò ṣe ròdò lọ́mọ mi ẹ jẹ́ ká pẹ̀tù àlàáfíà sórílẹ̀-èdè wa àti káàkiri agbègbè wa gẹ́gẹ́ bí àwọn aláṣẹ olóyìnbó wọ́n máa ní change begins with you and I gbogbo wa náà ni ọ̀rọ̀ yìí kan gbogbogbò bẹ́ẹ̀ náà bá ti rí nǹkan tí kò lọ dáadáa ládùúgbò yín lágbègbè yín ẹ fi tó àwọn aráàlú létí ẹ sì fi tó àwọn tó yẹ ká ẹ fi tó létí ẹ mọ̀ mọ́ dákẹ́ pé kò sí ní tí ń ṣe gbogbo wa ni ó kàn ní títí dọ̀là tààtùmọ̀ wá sí ojú ìwòran àti etí ìgbọ̀nyín èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ ọjọ́ Ìgbò olórúkọ yín Becky ọmọ Akínpẹ̀lú mi ó ní mò ń kí n pé láyọ̀ àti àlàáfíà ó ní a máa pàdé ní ọ̀la ojú tẹ fi ń wà nǹkan kò ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dé ikú ò ní kanjú mọ́ wa jẹ àrùn ò sì ní ṣe wá lọ́jà ire o. tọ́ bẹ́ẹ̀ ni adúpẹ́ orúkọ tèmi náà yí padà Olúṣọlá àlejò àti Becky là ń dágbére fún yín pé ní agbára Ọlọ́run àlàáfíà àti àfihàn sí lónìí ó náà ní kí a tún fi pàdé lówùúrọ̀ ọ̀la ẹ sì má gbàgbé gbogbo àwọn ìmọ̀ràn tí dókítà wa ti máa ń gbà yín lójoojúmọ́ ẹ jẹ́ ká rí wípé à ń mú lò ká lè wà lálàáfíà kí lè rárá wa kó sì tún mọ́ jí pépé sí ni ó dàbọ̀. ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àbọ̀ wa ní yá mẹ́nu bá àmọ́ kó tó di kí a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ètò ẹ̀kọ́ tó sì ti gbà wọ́n jẹ́. kí àwọn ènìyàn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí ní thank God. ó ṣe é lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti
abala abala Lórí ìpínlẹ̀